báwo ni àjọṣepọ̀ báwo ló ṣe wà lára Madi Markaz tó jẹ́ àná bàbá Maulana Sheikh Adam Hadirul Markaz kí Ọlọ́run kó járí yín pé kò sẹ́lómi tó wà ń bẹ̀ ẹ̀yin ni báwo lájọṣepọ̀ yẹn báwo ló ṣe sopọ̀ nàtíjà tí ó wà bí mustaqbal kí Ọlọ́run kó járí yín pé sá akramakumullah sá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìbéèrè ńlá ló béèrè mo máa ń sọ nǹkan kan wípé Markazi bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu ọ̀n lọ́lọ́run ní pé kan jẹ́ muassis wa mudarris wa murabbi papọ̀ tí ó sí ara mọ́ tí wọ́n bá ń ra nǹkan kan mímọ́ yàn tí ó bá ń ṣe tiẹ̀ yóò bọ́lẹ̀. المؤسس والمعلم والمربي mẹ́tẹ̀ẹ̀ta bàbá nìkan ló ní. ó lè pé muallim ó lè pé mudarris. akramakumullah kọ́lọ́n jẹ́ ní bàbá mi pẹ́. méjèèjì náà ni. akramakumullah sa. so bàbá Sheikh Adam ni radiyallahu ta'ala anhu murabbi akramakumullah wa muallim wa muassis. akramakumullah. so tí ẹnìkan kan ò lè jọ mímú mẹ́tẹ̀ẹ̀ta yẹn Sheikh Adam nìkan ló gbáwájú ń bẹ̀. ṣe o sì rí pé mímú náà ló gbẹ̀yìn orúkọ wọn. akramakumullah sa. so àwọn náà ni akramakumullah al-muallim al-muallim al-muassis al-murabbi Adam. bẹ́ẹ̀ni. akramakumullah sa. so bígbà tí ó mú mi rántí ńgbàtà fẹ́ ṣe édò miawi inú nǹkan tí mo kọ kalẹ̀ akramakumullah sa. ní pé miawi yẹn àwọ́kọ́ gbé pé Ànábì Muhammad sọ pé ala ra'si kulli mi'atin yab'athu Allahu man yujaddid lakum dinakum li hadha ad-din. So Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ so ẹni tí ó bá jẹ́ mujaddidu yẹn wọ́n èé rìpítì ara wọn. ẹ̀tàn ní ká sọ pé èmi ni mo jọ́ lágbájá ló jọ́ làkàṣègbè ló jọ́ dóòlà ló jọ́ rárá wà á mégigé kan nínú fọ́nrán tún ni. bẹ́ẹ̀ni inú fọ́nrán tó wà ń bẹ̀ tó wà lára ẹ̀. so murabbi yẹn ìbá ẹni lò ìbá ọmọ lò gbogbo àwọn tán kó wá bá ìbá wọn lò bí ẹni pé kò lára. so àárí ẹlòmí gbàgbé lé ara ẹ̀ ní bálò. kò sírú ṣákìlù tọmọ kéwúlẹ̀ ní Maulana Sheikh Adam a manage. bẹ́ẹ̀ni máníjà ni wọ́n. máníjà ni wọ́n níbi ìwà tí ó ṣe déédéé onítọ̀hún
tí wọ́n sì kẹ́sìn já lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni Allahu Akbar. so Kai. tí wọ́n bá wo nǹkan tí mo kọ́ ń gbà yẹn kó lọ rìfáàsì Akramakumullah. so ìyẹn ó ní béèrè tó béèrè. Akramakumullah sà. Kí Ọlọ́run kó járí yín pẹ́ sà, ọ̀nà míì ni ẹ tún gbé wa gbà láàrọ̀ ìsà pé al-mu'assis al-murabbi wal-mu'allim béèyàn bá wo Sheikh Adam kàrà bẹ́lọ́n kó orí fánrán kan mú nínú ẹ̀ gẹ́gẹ́ kan bẹ́ kìtorí kò ṣe èèyàn lè jẹ́ mu'assis kó wá kó sí já níbi murabbi. òyìn náà ni òfin lè jẹ́ ní òfin lè kò lè kó tán Allahu Akbar. kò lè kó tán. Akramakumullah sà. Ẹ ti wá lè kalẹ̀ fún wọn pẹ́tọ̀ àkọ́kọ́ lè pè yín ní Sheikh Adam ẹni ni ẹ̀sà. Ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀ kò sí bí ọmọ ṣe lè jọ bàbá tó ojú ẹyin jú wa yìí ó yàtọ̀tọ̀ síra wa. bala qadirina ala an nusawwiya banana. Allahu Akbar. kò sí ìyẹn bẹ́ẹ̀ Akramakumullah sà. bí ìbejì ṣe jọra wọn tó lójú wọn ní jọra wọn bẹ́ẹ̀ lẹ́yìn jú báyìí Allahu Akbar. wọn ní jọra wọn. Ọlọ́run ó fi nǹkankan tí yóò fi dá wọn mà. ìyẹn ni qadirina ala an nusawwiya banana a lè ṣe but a ní ṣe Akramakumullah. torí kẹ má máa dàrú. Kai. Akramakumullah sà. Naam. Madil Markaz Maulana Sheikh Adam ẹ ti sọ̀pọ̀lọpọ̀ fún wa nípa ẹ̀ bẹ́ẹ̀ni oníran. ìkan èyí tèmi lè sọ Akramakumullah sà. lèyí táwọn tó bá fẹ́ dàtàn rú tí wọ́n bá fẹ́ dàtàn rú Kai. táà ní gbà kó máa jẹ́ musajjalun Akramakumullah. láíláí wípé a ti sọ báyìí àwọn tí ó tó wọ́n dàgbà wọ́n tán sì wà wọ́n á máa jẹ́rìí sí. Allahu Akbar. Akramakumullah sà. Bẹ́ẹ̀ ni. Markaz di ọmọ ọdún mẹ́fà tán dálẹ̀ náà bí mi so kìí ṣe pé bóyá mò ń he nǹkan tí mi ò mọ̀ inú bẹ̀ náà sì bí í sí. inú bẹ̀ náà bí mi sí inú bẹ̀ mo wà dé ní. Allahu Akbar. Ọlọ́run ò sì ní mú yín kúrò ńbẹ̀. Ọlọ́run kó jẹ́ àríyìn pẹ́sà. Kódà níbi tẹ́ sọ yẹn kẹ́límà Sadat ẹ̀yin lè jẹ́ kó rìnlẹ̀ sínú làákàyàwó ọmọ kéékèèké yìí. Àwọn kan wà nínú àwọn ọ̀rọ̀ mọ́dí hádìrù yìí àwọn kankan ti ṣe fún wa bóyá tí ń bá gbé láti bẹ̀ irú àwọn tí wọ́n jẹ́ àwọn Sadat wa táwọ̀ bá rárá tẹ́ pé àrórí pa wọn ẹ̀yin lè jẹ́ ká mọ̀ wọn irú nàmúzà jẹ́ bẹ́ẹ̀. torí àwọn kan fẹ́ dàrú bí ẹni pé kò sí èèyàn wájú mọ́ wọ́n fẹ́ tẹ̀ wọ́n rí ní tẹ̀ wọ́n rí. Ọlọ́run bá ń sọ fún Ànábì Muhammad gan wípé wazkur fil kitabi Maryam wazkur fil kitabi Idris wazkur fil kitabi Musa wa Harun gbogbo ẹ̀ ó ń sọ ni débi pé mẹ́dí ò ṣe fi sílẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. ìkànnì ẹ̀ ó lọ bẹ́ẹ̀ torí àsìkò Akramakumullah sà. torí àsìkò kan máa
àní ní àsìkò tó bẹ́ẹ̀. akramakumullah hadirul markaz kò wala yunbi'uka mithlu khabirin ẹ̀yin lẹ lọ́rọ̀ yìí madi ti bàbá ni kọ́lọ̀n kọ́ bá wa kẹwọn markaz bá ṣe wà lónìí báwo ló ṣe ní ìsopọ̀ mọ́tànà kọ́lọ̀n kọ́ járe yín pẹ́sà. bẹ́ẹ̀ni yóò ní sopọ̀ akramakumullah irú ẹ̀ náà lè tà ń sọ yìí kò lè má ní sopọ̀ kò ṣẹ́hù ń bì kan so ó níbi tó ti ń bọ̀ èyí waman azlama ta ló ṣàbòsí ju ẹni tó sọ pé kò sí àná kò sẹ́ni tó ṣe ṣàbòsí tó so bóyá ṣe mo ti fèsì ẹ̀ ẹsẹ̀ ń wọnú bẹ̀ lọ nísà torí ọ̀rọ̀ madil markaz ẹ ti sọ bẹ́ẹ̀ni ó ti pọ̀ àtúnbọ̀ ẹ̀ tuntun bẹ̀ àmọ́ hadiru yìí báwo ni markaz ṣe rí nísì mo ní kò sẹ́nìkan tó lè sọ̀rọ̀ markaz bó ṣe rí nísìn tó tó yín torí ẹ̀yin lẹ ń wakọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ó ti lé lógún ọdún nísìn bẹ́ẹ̀ni ó ti ń súnmọ́ ọgbọ̀n ọdún akramakumullah so ní markaz akramakumullah tá bá fẹ́ sọ̀rọ̀ markaz ọ̀rọ̀ bàbá ni ó kí ni àwọn intajat tí markaz gbéṣe láti bàbá gbéṣe látọwọ́ markaz Allahu Akbar so àwọn bá ń sọ̀rọ̀ markaz yóò sọ̀rọ̀ ọmọ markaz ọmọ markaz yẹn láti gbà tí wọ́n ti dá markaz ilẹ̀ kò séyìí tí wọ́n mọ̀ mí kò séyìí tí mi ò mọ̀ pẹ̀lú ọmọ markaz pẹ́tẹ́ ẹ bá rí ní tó ní ọmọ markaz ní mí tó wá jẹ́ ń pé mùsáyáfù ní ẹ tọ̀ láyé pé nígbà tán ti dídá kalẹ̀ kìí ṣe gbà tí mo ń sọ yìí mẹ́dí yẹn máa mú but ní ṣe ọmọ ti pọ̀ tí so ìyẹn but ká sọ gbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn sàdá ti wà nìyẹn ẹ̀sẹ̀ ń fi kẹ́lìmọ̀ yẹn rí lẹ́ pé sàdá bẹ́ẹ̀ni àwọn ni wọ́n ṣáájú wa mo rò pé mo sọ̀rọ̀ wípé tá bá wò wípé ọmọ markaz ni mí ṣáájú ń tọ́ ẹni ẹ ti ní schoolmate ni wá schoolmate sí yàtọ̀ sí classmate so ẹ̀dẹ̀ jẹ́ kó yá pé gbogbo wa ọmọ markaz ni wá kò sí bàbá markaz Sheikh Adam Sheikh òun náà mo sọ lẹ́ẹ̀kan pé Adam ni markaz ni Adam مركزي أنت آدم آدم أنت مركزي أنت آدم آدم أنت مركزي. So ìyẹn bó ṣe rí nìyẹn a bá fẹ́ sọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ Sadat akramakumullah àwọn falasifa wọ́n gbé kí ní kan takodumet mẹ́fà ó ní takodum bí sinni takodum bí rutba takodum bí zaman takodum bí
bisharaf so takọ̀dùmátì wọn yẹn la fi jura wa lọ takọ̀dùm bí zamani bàbá ní ìsìn ju ọmọ ẹ lọ bí zamani ni ẹ̀gbọ́n ju àbúrò lọ bí zamani so àwọn takọ̀dùmátì wọ̀nyí la fi jura wa lọ ní pé ọmọ markazi ni ọmọ markazi ni mí ọmọ markazi ni mí so kò wá dá àwátá wà léni ká má mọ àwọn tó wà lánàá nínú Al-Qur'an tá bá ń wò lọ ó pàtàkì Ànábì Ádámù ṣáà Ànábì Muhammad sí déngbà ẹni ìdírásà ó fẹ́ jẹ́ kó mọ̀ lọ́gá rẹ̀ kó mọ̀ láṣíwájú kó mọ̀ akramakumullah kódà wọn gan la ń sọ wípé sọ̀látù Ibrahimiyya bẹ́ẹ̀ni sá kàmọ́ ń sọ lẹ́yìntà ọlọ́dọ̀ àwọn oníbàlágà alálẹ̀ máa wípé kàyẹn akramakumullah sá káàfù tẹ̀ṣbí ni akramakumullah sá tẹ̀ṣbí yẹn tẹ̀ṣbí maklubu akramakumullah sá níjọ́ mi tẹ̀ṣbí maklubu ni so tẹ̀ṣbí yẹn ní tẹ̀ṣbí maklubu Ànábì Muhammad ju Ibrahim lọ agbé síbẹ̀ but òun ló bí sallallahu alaihi wasallam ọmọ lè ju bàbá lọ láì fi kọ́ àmọ́ ọmọ ò gbọ́dọ̀ gbàgbé pé ibi tí mo ti jáde rí bẹ́ẹ̀ni bàbá ni bàbá ń jẹ́ so ìyẹn òun là kọ́kọ́ kíni àwọn tó ti wá ṣáájú yẹn tí mo mọ̀ tó ń bí ṣe kéré àtìgbà tí mo dàgbà tí mo mọ̀ wọ́n pé ọmọ markaz ni wọ́n báwo la ṣe fẹ́ so wọ́n papọ̀ èmi nísìn mo ń láti ṣọ́